Good morning, everybody. Happy new month to all my people in all over the world. Mo kí yín kú oṣù tuntun, ẹ kú àmójúbà oṣù ayọ̀, oṣù àlàáfíà, oṣù dùnnú lóṣù máa jẹ́ fún yín. Lágbára Ọba tó ṣílẹ̀kùn ọjọ́ òní kàgbákò, èmi náà ò ní kàgbákò. Aburú ayé ò ní ṣe ẹ́, kò ní ṣe mí. Ò ní bókù ọmọlé, èmi náà ò ní bókù ọmọlé. Wọ́n ní bókù ọmọ kémi àti ẹmọlé láṣẹ Èdùmàrè. Oṣù àlàáfíà, ìdùnnú, oríire, ìfọkànbalẹ̀ ayọ̀ lóṣù máa jẹ́ fèmi àti ẹ. Wo mo sáré mú fídíò kan wá fún ẹ tí mo fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lé lórí. Wọ́n ní àìsí ńbẹ̀ làbá wọn dá sí. Jẹ́ kí sáré brief kékeré torí pé ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ auxiliary or no auxiliary tó ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ ni mo fẹ́ kémi àti yín jọ sọ. Alágbára máa mèrò bá bọ́ọ̀lẹ̀ nígbà tó bá ń sọ fún yín pé use and dump lẹ́jẹ́. Ṣé bẹ́ẹ̀ máa sọ pé kéèyàn gbẹnu sọ̀rùn? Ṣùgbọ́n ibi tí mo mọ́rọ̀ lọ́kọ́ nìyẹn. Gbogbo alárí irinṣẹ́ tí wọ́n kó kalẹ̀. Wọ́n ní auxiliary àtàwọn onígáràjì wọ́n ń jà. Àwọn ẹgbẹ́ wọn tó kù wọ́n jọ ń jà, wọ́n ń ṣera wọn léṣe. Bó tilẹ̀ jẹ́ wípé irọ́ ló wà ń díẹ̀ set up ní because nǹkan kan náà máa fi kẹ́wọ́ bí wọ́n bá ṣe nǹkan tí wọ́n ṣe fún yín. Nǹkan kan ni wọ́n fi kẹ́wọ́. Ní ìsìn Mákindé fi nǹkan kan kẹ́wọ́ láti fi lè gé ìyẹ́ auxiliary because àdéhùn ni ẹlòmíì ò gbúdọ̀ bá ṣe ọdún mi. Ẹni tó bá ti lò fọ́dún mẹ́rin àkọ́kọ́ tó ti rí àṣírí rẹ̀ yẹn kò tún gbúdọ̀ bá lo ọdún mẹ́rin ẹ̀kejì. Lálákọ̀ọ́kọ́ Sunday Igboho ní Mákindé ní bọ̀bọ̀ tó ń pè ní Mókòdé gọ́vnà Ìbàdàn ló kọ́kọ́ use nígbà náà. Gbà tí jà gbé yangan sí àárín wọn tó di pé nǹkan tó promise mi ò fún mi, tó promise mi kọ́ lẹ fún mi níbẹ̀ yẹn náà lọ́hùn-ún nígbà títí ẹ̀ náà lọ́hùn tó dìjà tó di pé Igboho máa jáde tó máa pè ní bọ̀bọ̀ Mákindé dìdìrín bọ̀bọ̀ òpònú yẹn kankan tó máa sọ lórí live kò ṣe pé kí ní live ló ti sọ yẹn. Ìjà dé sáàrin wọn ò jẹ́ kẹ́nìbọ̀dẹ̀ mọ̀ pé nǹkan sì ń jẹ náà nu tẹ́lẹ̀ nǹkan ń jẹnu iṣẹ́ wọn nu òun náà gbé débẹ̀ ńgbà náà bó tilẹ̀ jẹ́ pé wọ́n lo àwọn ńgbà náà láti fi lọ rán auxiliary náà àwọn kan náà ni wọ́n lò láti fi rán auxiliary náà lẹ́wọ̀n torí auxiliary náà àwọn kan náà ń lò ńgbà tiẹ̀ nígbà júmọ̀ bí wọ́n gbó náà pamọ́ àwọn kan sáà náà lò fóun náà láti fi òun náà sínú ẹ̀wọ̀n. Ìgbà tí Mákindé máa wá lò láti lò fún Sunday padà ó mú jáde láti fi lè push away ìjà wá ṣẹlẹ̀ láàrin wọn nílùú Ìbàdàn bẹ́hùn. Ṣùgbọ́n nígbà tí ìyẹn náà máa bẹ̀rẹ̀ òun bọ́ síbẹ̀ ó join Yorùbá nation. Ohun tá a fẹ́ kó o ṣe pé kó mọ́ dàlú mọ́ wa lórí nígbà náà ó tún ti wá jáde ó tún fẹ́ dàlú mọ́ wa lórí lénìí. Báyìí wọ́n kó battalion lọ sílé rẹ̀. Àṣẹ ní battalion sọ̀rọ̀ eléyìí tó já wípé òun ni ò fún mi lọ́rọ̀ sọ. Màmá kan ní kò ní mú o Mákindé. So battalion tẹ́ kó lọ rèé. Ẹ wo àwọn ọmọ tó wà lẹ́yìn auxiliary. Wọ́n láwọn 47 ni wọ́n kó. Ẹwà dúdú ìbọn. Ẹwà dúdú ọkọ̀. Ẹwà dúdú àdá. Ẹwà dúdú ọ̀bẹ tí wọ́n kó kalẹ̀. Báwo ni wọ́n ṣe rí? Ṣé Mákindé ìwọ kọ́ ló kú fún? Ṣèyí Mákindé gbogbo ayé ló mọ̀ wípé ìwọ ni auxiliary ṣiṣẹ́ fún. Gbogbo ayé ló mọ̀ wípé ìmùlẹ̀ wà láàrin àṣírí ńlá wà láàrin. Àṣírí tó wà láàrin ìwà tí Mákindé ìyẹn auxiliary. Ṣé ẹ mọ̀ nípa tán lọ ṣe ní sókà? Ṣẹ́yìn ló mọ̀ ń parẹ̀. Torí ìgbà tí wọ́n máa ṣẹlẹ̀ báwo ni nǹkan yẹn ṣe máa ṣẹlẹ̀ ní sókà nílùú Ìbàdàn tán máa fi lọ rédílé tán pa oríṣiríṣi èèyàn sí tán pa èèyàn méjì síbẹ̀ tán mẹ́yàn balẹ̀ tí wọ́n dẹ̀ balẹ̀ jẹ́ ba gbogbo nǹkan jẹ́ tí wọ́n dẹ̀ lọ bẹ́ẹ̀. Mákindé ǹjọ́ ṣèwádìí àwọn tó wá ṣiṣẹ́ yẹn ṣé bẹ́ẹ̀ ti yí gbogbo ẹ̀ lérí DSS torí pé ẹ lò wọ́n látòkè torí ibi tó ń jà lọ tiẹ̀ òun fẹ́ bírèkì ìlú lẹ fi lò wọ́n látòkè ṣùgbọ́n auxiliary tiẹ̀ òun ò bírèkì ìlú ṣùgbọ́n fẹ́ da ìlú lásán gangan ló fẹ́ dà kò bírèkì orílẹ̀-èdè Sunday ló fẹ́ bírèkì orílẹ̀-èdè tiẹ̀ ibi tẹ́ yí tiẹ̀ gbà lọ́nu tó fi bírèkì tó fi kán ìyẹ́ tiẹ̀. Ẹ wá wò ó ń tó lọ ńgbà náà bẹ́ẹ̀ ṣe nílé tiẹ̀ tẹ́ mú yàn balẹ̀ náà lẹ́sẹ̀ ń lé auxiliary ìgbà tẹ́ ń lo auxiliary ìgbà náà inú tiẹ̀ ń dùn ó ń fẹ́ lá ṣé ẹ ti rí wọn báwọn mọ́ ṣe máa ń lò yín nù tán bá ti lò yín tán wọ́n máa jù yín sílẹ̀ wọ́n á tún mú ẹlòmíì Sunday ló lò fún ọdún mẹ́rin àkọ́kọ́ rẹ̀ nígbà tó kọ́ fẹ́ ṣe primary
Sunday ló lò nígbà àkọ́kọ́ lọ́hùn tó win. Nígbà tó wọlé Ìgbòho ló lò ńgbà náà tó wọlé. Ó wọlé tán ó yùsẹ̀ ńgbà tó di wípé ẹni tó fẹ́ fún mi bí ìtọ̀sílẹ́rì yìí náà ni tó lò tó pé auxiliary yìí ni ò jẹ́ kí anybody dìbò nìbàdàn. Òun ló jẹ́ kó wọlé ní primary election. Ó wọlé o auxiliary ni. Àdéhùn wọn bóyá ó ti ní agreement tó wà láàrin wọn, nǹkan báyìí ló máa fún mi báyìí ló máa fún mi. Ẹ̀dẹ̀mọ̀ tó bá ti lè máa sírí tó pọ̀ àmùlẹ̀ àdéhùn tó wà láàrin ẹgbẹ́kẹgbẹ́ ẹgbẹ́ ìbànújẹ́ tí wọ́n ṣe nìyẹn. Ọ̀tọ̀ lẹni tó lò fọ́dún mẹ́rin àkọ́kọ́, auxiliary ló lò fọ́dún mẹ́rin ẹ̀kejì. Ó bá rẹ̀ ti lò wọ́n fún pé wọlé tán ó máa jù sí wọn máa dump wọn. Bọ̀ tó rí pé Ìgbòho ń tẹ̀ ó ètè rí bòmí ó wọ̀ wọ́n wá lù síbẹ̀ yẹn mọ́ lára. Ẹ̀mí méjì náà balẹ̀ nílé auxiliary náà wọ́n lẹ́mìí náà balẹ̀ ń bẹ̀. Wọ́n dẹ̀ mú gbogbo dúkìá wọn kó lọ. Ìgbòho náà rántí mú fóònù lọ́gbà tó ń lọ. Auxiliary náà rántí mú fóònù. Èmi ò mọ oògùn tẹ́ ẹni tó yẹ pé tẹ́ bá ti ń lọ ẹ̀ ní ìfura. Ìbí wọ́n ti tètè gbọ́n gbẹ́ntì ẹ̀. Ọ̀tún wá rántí mú fóònù. Nígbà tó ọmọ oògùn dání ọ̀tún lè mú fóònù. Ibi fóònù eré ẹ̀kọ́ mú dání. Ìyẹn náà gbàgbé fóònù ń gbà ní. Ẹ dákúrú àwọn oògùn wo lẹ́ ṣe tẹ́ kí rántí mú fóònù yín. Ṣé ẹ mọ̀ pé àwọn àṣírí máa wà lórí fóònù yín tẹ́ kí lè mú dání ni? Ẹwà dúdú fóònù wọ́n gba fóònù bíi 47 wọ́n kó èèyàn bíi 47 ẹwà dúdú ammunition tó kó wọ́n dẹ̀ kówó tó lé níbi 3 million plus wọ́n kó lọ nínú ilé wọ́n bà lé jẹ́ bà gbogbo nǹkan jẹ́ má ṣe ṣe lè Ìgbòho náà nù. Ìbéèrè mi ni pé ibo ni wọ́n ti gẹ́ẹ̀tì àwọn ìbọn, báwo ni wọ́n ṣe kó àwọn ammunition gbogbo nǹkan wọlé táwọn ọlọ́pàá gùn ní lọ́wọ́. Ẹwà ni wọ́n ń jiyàn gbé nílùú, ẹwà ni wọ́n ń jiyàn gbé ẹni wọ́n ń kidnap nílùú. Ẹ mọ̀ pé ìlú Ọ̀yọ́ ni àjálù ìpọ̀ sí jù, ní àwọn àbìlú ìpọ̀ sí jù, ní jíjíyàn gbé pọ̀ sí jù. Ó yẹ kí wọ́n mú Mákindé fúnra rẹ̀. Ṣèyí Mákindé, you must be arrested. Nigeria government Bọ́lá Ahmed Tinubu mọ̀ pé ti jọ palẹ̀ o. Àdéhùn dẹ̀ wà láàrin ìwà àti ẹ̀. Ó ní nǹkan tó wà láàrin ìwà àti Ṣèyí Mákindé. Bọ́lá Ahmed Tinubu, bàbá Jagaban, ìbà o, bàbá pírẹsidẹ́ǹtì. Ohun tí Mákindé ṣe èmi mọ̀ pé yín náà wà wí ẹ̀ toró lẹ́ni tó ẹfẹ́ ó ní tẹ́ ẹfẹ́ ṣe ń bẹ̀ yẹn. Ṣùgbọ́n èrò dáadáa wípé nígbà tí ènìyàn kan tó nírú nǹkan báyìí lọ́wọ́ ní ìlú ẹ dákun ẹ wá ní wọ́n jiyàn gbé ẹni wọ́n kidnap. Mákindé, you must be arrested. Nigeria DSS of Nigeria, you must arrest Ṣèyí Mákindé. EFCC ẹni láti ṣe investigation rẹ̀. Ibo ni bọ̀bọ́ ti rí ìbọn tó kó kalẹ̀? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin lẹ máa fún wọn ní agbára tán, lẹ máa kó irinṣẹ́ fún wọn nígbà tẹ́ bá yùsì wọn tán ẹ wà dump wọn, ẹ wà máa parọ́ lórí burúkú fún wa lórí social media. Ẹ ṣe eré ni. Ẹ wà máa parọ́ fún wa ẹwọ́ gbogbo ẹwọ́ dúdú irinṣẹ́ burúkú tẹ́ kó kalẹ̀. Báwo ló ṣe rí irinṣẹ́ yẹn in the first? Báwo ló ṣe rí irinṣẹ́ yìí? Ẹwà dúdú àwọn èèyàn yìí, ẹwà dúdú àwọn tó kó jáde. Ibẹ̀ náà àwọn náà ni wọ́n mọ̀ jíyàn gbé, wọ́n mọ̀ kidnap nígbà tó bá ti ní irinṣẹ́ burúkú tó báyìí lọ́wọ́. Ẹ wọ̀ bẹ́ kí ni wọ́n fi ìbọn ṣe? Ṣé màálù náà máa ń fi ìbọn pa ni? Ẹ wo yí ẹ̀mí tí ẹ gbúdọ̀ wá auxiliary rí, auxiliary ẹ gbúdọ̀ wá rí, kò gbúdọ̀ lọ score free. Yes, Nigeria government ẹ gbúdọ̀ gbé wanted lé lórí. Kí ni wọ́n fi irú ìbọn yìí ṣe? Hey, ẹ wo yí ẹ̀mí tí wọ́n ti fi ìbọn yẹn pa, ẹ wo yí èyàn tí wọ́n ti fi ọ̀bẹ yẹn dú. Ẹ wá fi wọ́n lẹ̀, ẹ gbúdọ̀ arrest wọn. Ṣèyí Mákindé, you must be arrested. Yes, wọ́n gbúdọ̀ gbé wọ fúnra rẹ̀. Ṣèyí Mákindé, wọ́n gbúdọ̀ mú ẹ. Ìkà nìyí, ẹ wo bẹ́ẹ̀ ṣe. Sáwọn èèyàn lè nírú nǹkan ẹ wá dúdú ìrùnbọn, ọ̀tọ̀ ní pistol, ọ̀tọ̀ ní pump action. Àwọn ìbọn ńláńláńlá. Wọ́n gbúdọ̀ gbé ẹ Ṣèyí Mákindé. Ṣèyí, you must be arrested. O ò lè lọ score free. Tán bá wá fi ẹlẹ̀ kó lọ score free. Nàìjíríà Tinubu oní Nàìjíríà máa dá. Ṣé bí bẹ́ẹ̀ ṣe máa ń ṣe lélẹ̀ ẹ̀yin náà wò gbèsè ayé wa dúdú nǹkan tán kó kalẹ̀. Bó ṣe máa ń rí nìyẹn. Bó bá ti lòyàn kan fẹ́lẹ̀ wọ́n á lòmí náà fẹ́lẹ̀ wọ́n tún máa lòmí náà fóònù náà. Bó ṣe jẹ́ ẹlòmí tẹ̀ tún máa gbédé náà bó tún ṣe máa lónù. Ṣé bẹ́yàn kan náà lẹ lò fún Sunday nígbà tẹ lò náà tán ẹ tún ti lo àwọn èèyàn kan náà fún auxiliary nísìn. Ẹlòmí tí Mákindé tún máa lò fọdún yìí ẹlòmí ìyẹn náà wọ́n tún máa lò yàn fún ni. Use and dump níyìn. Ṣé ẹ ti rí? Use and dump.
abẹ́ẹ̀rẹ̀ ọlọ́run tálẹ́ fẹ́ fi ti yín kọ́ lọ́rùn báyìí Yorùbá nation. àwọn ọba bí abẹ́ẹ̀rẹ̀ ọlọ́run ọba bí rádaràda tó ń kú ẹ wọ́n gbúdọ̀ gbé Mákindé pẹ̀lú wọ́n gbúdọ̀ arrest ẹ kí ló wà láàrin wa Tọ́sílárì fi lè di wípé ó degun ẹja mọ́ ẹ lọ́wọ́ níbi tí wọ́n náà ti ń ṣe inauguration fún Mákindé wọ́n Tọ́sílárì náà ó kó àwọn battalion títí ẹ lọ́bẹ̀ wọ́n fẹ́ lọ dàbẹ̀rú fẹ́ pé gbogbo àwọn mọ́tò tí wọ́n náà wà níta wọ́n fi ìbọn ba gbogbo mọ́tò yẹn jẹ́ wọ́n fi ìbọn já gbogbo mọ́tò ṣe mọ́tò léṣe àwọn náà wá kóyàn lọ sílé títí ẹ̀ wọ́n lé hòtẹ́ẹ̀lì ló wà tó náà ti gbọ́ information pé hòtẹ́ẹ̀lì ló wà wọ́n dé hòtẹ́ẹ̀lì báyìí wọ́n sí àwọn èèyàn léṣe ara àwọn ọlọ́kọ̀ tí wọ́n náà kọ́kọ́ ṣe ní ìjàmbá tẹ́lẹ̀ ní tó yẹ kí wọ́n jọjà ẹ wọ́n ṣe sàwọn yẹn ní àmàyàmá ẹ wọ́n ṣe wọ́n légbò àwọn náà wá wá lé sílé títí ẹ wọ́n ṣe inú ilé ẹ̀ hòtẹ́ẹ̀lì rẹ̀ lélẹ̀ gbogbo àwọn tó wà ládùúgbò ẹ wò tẹ ẹ wọ́n ṣe tẹ̀ yàmàyàmá wọ́n fìbọn bàjẹ́ bó ṣe rí fún yín nù gbà tí wọ́n ń lò fún wọn ọ̀ mọ̀ pé sójà go sójà kọ̀m nílé ayé ìgbà tán lò yín láti lọ sí sókà bẹ́ẹ̀ ṣe bà sókà jẹ́ ẹ rí pé ẹ rí tẹ́ bá fẹ́ suspect Mákindé ó yẹ kán arrest Ṣèyí Mákindé is a terrorist bẹ́ẹ̀ ni if not so ibo làwọn èèyàn ti rí bọn the same thing tí wọ́n ṣe nílé Sunday bọ́n ṣe pààyàn méjì síbẹ̀ náà ni ìwọ náà nílé títí ẹ orílẹ̀ ilé náà wọ́n tó pààyàn kan síbẹ̀ ẹ máa use àwọn èèyàn máa lò wọ́n níbẹ̀ bá wá lò wọ́n nílòkulò tó tán di wèrè mọ́ yín lọ́wọ́ tán wọ́n wá di jàǹdùkú sílùú wọ́n ṣe ń terrorize wọ́n ṣe ń kidnap ni wọ́n mọ̀ gbalẹ̀ ilé onílẹ̀ wọ́n mọ̀ gbá lọ́ra ẹ̀ wọ́n mọ̀ gba tí ò ṣe tiwọn wọ́n ṣe rape ni wọ́n mọ̀ kidnap wọ́n mọ̀ soríṣiríṣi èyí kọ́lẹ̀ ń kọrin iṣẹ́ fún wọn ni ìgbà tó bá wá di pé kíní ẹ̀ yóò mọ̀ pé irinṣẹ́ yín ló máa dojú ìjà kọ yín irinṣẹ́ tẹ̀yìn bíldì á wá padà dojú ìjà kọ yín á wá dojú ìjà kọ yín tán ẹ wá kó wọn ẹ wá ní ẹ̀yìn ọ̀fẹ́ sọ pé ọmọ ń pa rẹ̀ Mákindé you must be arrested DSS EFCC of Nigeria EFCC Nigeria you must arrest Ṣèyí Mákindé as well even Tọ́sílárì they need to gbé wanted lé lórí yes they need to gbé wanted lérí Tọ́sílárì kò lè lọ scoffi because ibo ló ti rí irinṣẹ́ ìkí ló fi irinṣẹ́ ṣe kì í ṣe ọlọ́pàá ọlọ́kọ̀ ni ṣé ẹ ti rí báyìí nísìn wọ́n máa ní wọ́n jiyàn gbé àwọn gbé mọ́tò lọ síbì kan ṣé ẹ ti rí báwo ní mọ́tò Nàìjíríà gan ṣé ẹ rí pé gọ́ọ̀mẹ̀ntì wà lọ́dọ̀ àwọn tó ń jiyàn gbé nínú Nàìjíríà ṣé ẹ rí pé Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wà lára àwọn tó ń jiyín gbé because mọ́tò tó ń jiyàn gbé kì í ṣe ní chairman gáràjì ni òun ló mọye mọ́tò tí ń lọ ló mọye mọ́tò tó ń bọ̀ ó mọ ibi tán máa dé ṣé ẹ ti rí sẹ́wọ̀n àwọn gangan ni kidnappers àwọn ọlọ́kọ̀ Nàìjíríà chairman gbogbo ọlọ́kọ̀ gáràjì tó wà Nàìjíríà the whole Nigerian chairman àwọn gangan ni terrorist kidnappers ẹ̀yin náà yẹ̀wò ẹgbẹ́ yẹ̀wò bọ́ bá wù yẹn wá gbé mi ẹ ti ń ṣin rè.